Engineer. Màá bá yín jà o. Kí ni mo ṣe mà? Gbogbo nǹkan tí mo send sí yín, ṣé ohun tó ká náà rèé ni? But mommy, mo try now. Tẹ́ bá go rárá ṣe pọ́n lẹ́ ń wò yìí. Èmi náà gbìyànjú ibi tí owó yín dé náà la lò fún. Tẹ́ bá send owó, a kàn need owó kékeré ni. Tẹ́ bá ti send owó yìí sí wa ń sìn, kí ló kù? Àwọn bá ṣe lọ náà. Ẹ̀yin náà wo ibi tí iṣẹ́ yẹn dé náà. Gbogbo ibi tó bá ibi tí iṣẹ́ yẹn dé. Owó. Kò burú. Màá send sí yín, ṣé owó màá fún yín. Màá send sí yín, má wọ̀rẹ́. Mommy, ẹ ti try gan o. Ẹ gbìyànjú. Ọlọ́run ni èmi kọ́ o, èmi kè. Ọlọ́run ni o. Àmọ́ mi ò fẹ́ kó lọ sọ, mi ò fẹ́ kí tìkẹ̀tà gbọ́. Mo fẹ́ fi ṣe surprise package fún dáàdì yín ni. Nǹkan tó bá ti fi pamọ́ báyìí, òun ló máa ń níyì. Nǹkan tí ò bá ti tú síta, kò ní yì mọ́. Má jẹ́ kí everybody gbọ́ lẹ́nu rẹ̀. Ẹ gbọ́ bros, ẹ jọ̀ọ́ ẹ tó rọ́lọ́n. Ṣé ẹ ti go round? Bẹ́ẹ̀ni. Ẹ jọ̀ọ́, ṣé mo gbìyànjú àbí mi ò gbìyànjú lórí iṣẹ́ yìí? In fact, ẹ gbìyànjú. Àmọ́ àìkí aláṣẹ ti kú iṣẹ́. Ọ̀ntí tẹ́ bá parí ẹ̀ ní mọ́mì tó lè fún yín lórí yín. Mọ́mì, kí mọ́ gbàgbé. Ọ̀la ni a fẹ́ máa lọ sí excursion tí mo dágbére fún ipa ń lọ. Mo dẹ̀ fẹ́ tọrọ ìrànlọ́wọ́ kan lọ́wọ́ yín. Mo fẹ́ kẹ́ yọ̀ǹda mọ́tò tí ẹ máa ń gbé lọ sọ́jà tẹ́ lọ́mọ fi rajà yẹn. Kẹ́ jẹ́ kí mi àtàwọn ọ̀rẹ́ mi wọ́n gbé lọ. Okay. Fún excursion yẹn àbí? Bẹ́ẹ̀ni. No problem. Ẹ ṣáà wà careful o. Ẹ má yẹ kí ẹ má fún mọ́tò tèmi ní dent. Kò lè bàjẹ́, mo máa take care. Ọlọ́run aṣọ yín lọ, aṣọ yín bọ̀. Ẹ dúró, ṣé ẹ fẹ́ fún mi ní cash ni àbí kí n tẹ̀lé yín dé di mọ́tò àbí check? Engineer, mo ti sọ fún yín, máa send sí yín. Ti fẹ́ràn owó jù. Ẹ wo yìí. Ẹ̀hún lẹ múra bí ọmọ Ìgbò yìí, ṣé ọmọ Ìgbò tẹ̀ ní ni? Ọmọ Ghana ni ọmọ Ghana ni mi máa. Okay, no wonder, èmi náà rí lára yín bẹ́ẹ̀. Máa fún yín jàre. Mama tán rárá, mama tán. Mama tán rárá, mama tán. Òrìṣà jẹ́ ìṣòṣà mú ṣeré, mama tán. Mama tán rárá, mama tán. Òrìṣà jẹ́ làǹkẹ́, mama tán. Mama tán rárá, mama tán. Mama tán rárá, mama tán. Òrìṣà jẹ́ ìṣòṣà mú ṣeré, mama tán. Mama tán rárá, mama tán. Òrìṣà jẹ́ làǹkẹ́, mama tán. Ọmọdé lórí ọkọ̀ ojú ẹ̀yìn. Ojú kò lòlú ẹrẹ́ parí. Àwọn tó ní tọrẹ ó máa ṣe. Àwọn àgbà mẹ́ta náà wọ́n di ẹ̀ta. Mama tán rárá, mama tán. Mama tán rárá, mama tán. Òrìṣà jẹ́ ìṣòṣà mú ṣeré, mama tán. Mama tán rárá, mama tán. Ẹ jẹ́ má bínú, abúlé aláṣà là ń lọ. Ọwọ́ òsì, tábà ti dé ibi ìsàlẹ̀ yẹn káyà sí apá lẹ́fù. Mama tán rárá, mama tán. Òrìṣà jẹ́ ìṣòṣà mú ṣeré, mama tán. Mama tán rárá, mama tán. Òrìṣà jẹ́ làǹkẹ́, mama tán. Mama tán rárá, mama tán. Mama tán rárá, mama tán. Òrìṣà jẹ́ ìṣòṣà mú ṣeré, mama tán. Mama tán rárá, mama tán. Òrìṣà jẹ́ làǹkẹ́, mama tán. Ọgbọ́n àmọ́ àpọ̀lọ́gbọ́n. Ọgbọ́n àgbọ̀jù oko bá ní. Àgàgàrà tó dókun tí náà ra oṣù ká kò rẹ́rù àgbà. Mama tán rárá, mama tán. Mama tán rárá, mama tán. Òrìṣà
ṣòṣàmúṣeré màmá tán rárá màmá tán òrìṣà ajé là ń fẹ́ màmá tán ẹni. Màmá tán rárá màmá tán rárá màmá tán òrìṣà ajé ní ṣòṣàmúṣeré màmá tán. Tí ọmọ bá jí láàárọ̀ kùtùkùtù tó bá jóbìnrin yóò fi orókún méjèèjì kúnlẹ̀ fún bàbá rẹ̀. tó bá sì jẹ́ pọ́kùnrin náà ni yóò nà tán fún bàbá rẹ̀ tí ó dọ̀bálẹ̀ gbalaja ni àmọ́ láyé òde òní kò sí ní tọ́jọ́ mọ́ ìní èbó lẹ fi máa kíra yín tẹ́ máa náwó síra yín kò sí gbogbo eléyìí wọn láyé ọjọ́. bàbá ṣé bí ẹ ṣe ń ṣe láyé àtijọ́ ó yàtọ̀ sí bó ṣe ń ṣe láyé ìsìn. ó yàtọ̀ gédégédé ó yàtọ̀ gidi gan-an gbogbo ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. But sir, my own question is, how did they marry in the olden days? tó bá ti ń sọ ìbò máa fi Yorùbá sí i. nǹkan tí mo mean ni pé báwo ni a ṣe ń fẹ́ ìyàwó láyé àtijọ́. àtijọ́ dá fún un. àwọn èyí ṣàdédé ríra wa ká hera wa bíi tòde òní tẹ̀ máa ṣe o. tí máa fẹ́ rù yá ẹni sìn irú rẹ ní sọ fún ọmọ bá ń bá sọ̀rọ̀. tí obìnrin àtọkùnrin ọba fẹ́ yẹra wọn tí wọ́n wọlé wọ́n máa lọ bí 20 ọdún sọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n kí wọ́n tó fẹ́ra wọn wọlé. alárinà ni ọmọ bá sọ̀rọ̀ ní ọmọ wa jábọ̀ fún mi n tó bá fẹ́ alárinà máa sọ fún mi yín máa fún un kó tó wá kàn yá àti bàbá kì í ṣe pé wọ́n sàárè hera wọn yọjú lọ́ọ́ máa sọ. That shows that Professor Wale is right pé òun náà ń pè ní alárinà. yo alárinà. ẹ jọ èmi ní ìbéèrè kan ni mo fẹ́ béèrè o. àgbáyé. láyé òde òsín àwọn fashion designer ló bá wa rán aṣọ tiwa báwo gan lẹ ti rán aṣọ tiyín ní ayé àtijọ́. yóò dáa fún ọ ìbéèrè gidi ni télọ̀ là á máa ń pè é ayé ìgbà tí ojú là báyìí ni là ń pè ní fashion designer télọ̀ òun ni ọ̀ràn aṣọ èmi tó ń wò lórí ìjókòó yìí iṣẹ́ tèmi gẹ́gẹ́ kọ́ láàárọ̀ ọjọ́ mi. tó túmọ̀ sí pé iṣẹ́ télọ̀ ó ti wà ní àtìgbà tí àwọn bàbá wa ti. tipẹ́ gan-an ìgbà tí ojú là ni wọ́n ń pè ní fashion designer ọ̀dọ́ tó bá rí tẹ́ bá rán sọ míì tí àpò rẹ̀ ń bì tó bá jẹ́ kìkì òwú ọwọ́ ni wọ́n fi ṣe ọwọ́ ni wọ́n fi ṣe nígbà náà tí wọ́n bá ti fi màsíìnì rán tán wọ́n wà fi ọwọ́ design nítorí bá fẹ́ ni wọ́n fi sọ di fashion designer. tí wọ́n bá wọ aṣọ yẹn bẹ́ẹ̀ yẹn sà báwo ni wọ́n ṣe máa ń fọ̀ ní ayé ìjọ àbí bọ́ ṣe máa wọ̀ náà nìyẹn sà. kínní kan wà tá à ń pè ní òòlù wọ́n máa fi lu aṣọ ni wọ́n máa fi lu aṣọ ni ó dàbí pé kí n ṣe àpèjúwe ẹ̀ fún yín ṣe é mọ̀ pé tí wọ́n bá gbé odó lẹ̀ báyìí tí wọ́n bá túṣu sí wọ́n máa ń pè kan lọ́mọ odó tí wọ́n fi máa ń gúnyán so òòlù wá dàbí pé ká pé láti ibi tí wọ́n ti máa fi gúnyán sókè díẹ̀ wọ́n gé wọ́n àwọn Haúsá wọ́n máa ń báyìí wọ́n máa fi lu aṣọ wọ́n máa fi lu aṣọ láì ní fomi sí láì ní fọṣẹ sí aṣọ ó sì mọ́ yóò sì gàpá òòlù ní bá a ṣe sí nù. bàbá kí ni wọ́n ń pè ní ewé làálì. sin irú ìyá yìí tó jókòó yìí ẹ wá pa rẹ̀ lọ́hùn níbẹ̀ tí wọlé ni mo ti ń wò kò sí ń tọ́jọ́ gbogbo eléyìí láyé ìjọ́un àná làálì ìní tí wọ́n ó lé sẹ́sẹ̀ tí gbogbo rẹ̀ ọ̀pọ̀n wẹ́ẹ̀ bí ọ̀lẹ̀lẹ̀ àwẹ̀ làálì wọ́n máa ń lé. bàbá báwo gan la ṣe lè dá ewé làálì yìí mọ̀. ewé làálì téèyàn bá ti ewé làálì ó wà ní àwọn ẹsẹ̀ ìgànná ó rí tó rí jẹun tí ò bá mọ gangan ò lè dá mọ́ ṣùgbọ́n àwọn ọmọ wà lábàtà pè fún ọ tí wọ́n mú ọ dé. bàbá àgbà yín akalẹ̀ láyé òde òní àwọn fọ́níṣọ̀ ló bá wa kan àga tí à ń lò ní ilé báwo ni ẹ ti ń kan àwọn àga tẹ́ ń lò láyé ìjọ torí mo rí àga tẹ́ fi jókòó yẹn mi ì fi ojú mi báyìí kàn rí inú abúlé ni mo tó rí irú àga yìí. bẹ́ẹ̀ la bí ni nítorí àwọn fọ́níṣọ̀ tẹ́ ẹ tó ń pè náà ayé ìsìn náà nù káfíńtà là máa ń pè tẹ́lẹ̀. káfíńtà là wàá fi máa sọ pé káfíń kàtà káfowó rẹ̀ ṣe nǹkan rí. káfíń kàtà káfowó rẹ̀ ṣe nǹkan rí. káfowó ẹ̀jẹ̀jẹ̀kújẹ ọmọ wí tẹ́lẹ̀ ṣùgbọ́n nígbà náà irú àwọn àga táwa máa ń lò ìta bá fẹ́ ṣènáwó là máa ń lò nígbà bá kó lẹ̀ tán kálukú fi jókòó níta fi ṣe tébù tí wọ́n gbé oúnjẹ lé onípákó náà ni àdántara náà tún wà tó jẹ́ pé téèyàn bá ti sùn báyìí nígbà bá jẹun tán bá ti gbẹ́yìn báyìí òun ti sùn lọ náà nù ṣùgbọ́n ayé tọ̀dọ̀ ti yín bì ní ìsìn tójú là lóde pé àgbo oníke tí a bá fẹ́ ṣe ìnáwó lẹ́ẹ̀lọ́ gbà tébù oníke lẹ́ẹ̀lọ́ rèé gbà
gbogbo nǹkan dá láyé ijọ́ ju tòde òní lọ ẹjọ́ mi yé àwa ní pẹ́ lórí imí késekése wọn bá níbẹ̀ ẹ rí pé kínní gégégi tí ń gégi ń torí yín ló di ń dúró ń bá ti lọ ọ̀rọ̀ mi ò yé yín wọ́n sì lójú mẹ́wàá kò jójú ẹni ẹ wá máa wo ń bí àgbàlagbà bá dàgbà dé ibẹ̀ lọ́mọdé ọba a sọ dídọ́ mi yín tó ń pè yín. ẹ ṣe gan bàbá ẹ mọ̀ kọ́ ẹ ṣẹlẹ̀ kí dáàdì tó lẹ yẹ ká snap dáàdì. ó snap irọ́ o a fẹ́ ya fọ́tò fún mi ní akọ̀fẹ́ bá ya fọ́tò mi. bẹ́ẹ̀ ń sọnù. ẹ kú àsìkò yìí sà àwa ní àárọ̀ wọ́n ní pẹ́ lọ sí oko òun ni a ṣe padà wá ní ìrọ̀lẹ́ sà dáàdi a ní àwọn ìbéèrè kan tí a fẹ́ béèrè lọ́wọ́ yín ni sà nǹkan tó dẹ̀ gbé wa wá láti University of Ibadan yẹn nítorí pé à ń kọ́ nípa àṣà àti ìṣe ní ilẹ̀ Yorùbá ǹjẹ́ òrìṣà mẹ́ta ló wá láti òde ọ̀run lóòótọ́ sà. bẹ́ẹ̀ ni ó kárí òrìṣà mẹ́ta òun ló ṣẹ̀ wá láti ìkọ́lé ọ̀run wá sí ìkọ́lé ayé àkọ́kọ́ Ṣàngó Olúkòso ẹlẹ́ẹ̀kejì Ògúnlákayé ẹ̀kẹta Èṣù Ọ̀dàrà. sàn bàbá ìbéèrè tèmi ní fún yín ni bàbá ni pé láyé àtijọ́ àwọn olórin kan wà yàtọ̀ sáyé òde òní tó jẹ́ pé olórin fújì pẹ̀lú àwọn olórin hip hop. yóò dáa fún ọ àṣẹ bàbá lálùbáríkà. àṣẹ bàbá. àyè orin pọ̀ nígbà náà láwọn orin gidi tó ní kìnní tó nítumọ̀ láyé ìgbà náà fújì wà àwúrèbé wà sákárà wà jùjú wà àwọn àgídìgbò gbogbo ẹ̀ ló wà nínú wọn láti rí Pọ̀àkà ibẹ̀ láti rí Yùsúfù ibẹ̀ láti rí Àyìnlá Ọmọwúrà ibẹ̀ láti lágbóló ajé wọ́n pọ̀ lọ bìbà kò wá dàbí ayé òde òní bóyá fújì ṣe wà nínú àní sákárà náà wà ó bó jẹ̀jẹ̀ pọ̀ kò tiẹ̀ tó nǹkan o ṣùgbọ́n àwọn súfè ìtàkáyìn ń lọ́pọ̀ jù. àmọ́ bàbá àgbà yín ó dalẹ̀. àṣẹ wa gbogbo bá a ti ń béèrè ọ̀rọ̀ látàárọ̀ lẹ́ ń fi ìdùnnú dá wa lóhùn ẹ̀ tiẹ̀ ní akéré. inú àwọn òrìṣà mẹ́tẹ̀ẹ̀ta tí ẹ wá dákọ̀ yìí ìhìn rí kí ẹ dákọ̀ egúngún ṣé òde ọ̀run kọ́ ni egúngún náà ti wà ní. egúngún ò ṣẹ̀ wá láti òde ọ̀run ilé ayé láti ṣe egún kò sì rí. bàbá kí nìdí tí wọ́n fi ń pe eégún ní àárọ̀ ọ̀run. kárí ìbàdàn àárọ̀ ọ̀run jìnjìnjìn ni wọ́n ń pè àárọ̀ ọ̀run ìdí tí wọ́n fi ń pè ní àárọ̀ ọ̀run ni wípé egúngún ó máa wà ní ẹ̀kú ó máa daṣọ bojú àwọn ọmọdé tàbí àwọn ẹlòmíì wọn èé rí àṣírí tí ń bẹ nínú ẹ̀ ìdí tó fi máa sọ wípé àfàwọmọ́rò òun nìkan ló lè mọ ẹni tí ń bẹ nínú eégún òun ò ṣẹ̀ wá látòdì ọ̀run ilé ayé láti ṣe. ẹ sà ìbéèrè tí mo fẹ́ béèrè pọ̀ ṣẹ́sà láyé òde òní a máa ń lo sìmẹ́ǹtì láti fi kọ́lé bọ̀ ní ayé ìjọ́un mo rí pé ilé táwọn wò kò sí sìmẹ́ǹtì lára ẹ̀ bẹ́ẹ̀ kò dẹ̀ wò kò dẹ̀ yín jẹ́. bẹ́ẹ̀ ni ẹni béèrè ọ̀rọ̀ ló fẹ́ dé ẹjọ́ so orí ilé tó ń wò ó irú ilé báyìí àwọn ilé nù ó yàtọ̀ sí àwọn ilé tí wọ́n ń kọ́ nísìn so orí àwọn ilé yìí omi ni wọ́n fi po yèèpẹ̀ ni àwọn ilé là máa ń pè ní sọsími-sọsíọ. sọsími-sọsíọ. tí wọ́n bá ti bù báyìí tí wọ́n sọ báyìí ẹni tó wà lọ́run tó bá ti gbà á mọ́lẹ̀ wọ́n tó bù wọ́n tó sọ yóò tó sàn mọ́ títí tí ó fi di ti èèyàn ń gbénú ẹ̀. ìbéèrè mi kù kan sà láti bàtà ti dé a ti wo àyíká a ò rí omi ẹ̀rọ kankan omi ìbùlẹ̀ ni omi tá a rí a wá wò pé ṣé tá a bá mu omi yẹn ṣé a lè kó àìsàn látara omi yẹn. ọmọdé ò mọ ògùn ó pè lẹ́fọ̀ọ́ àgbọn lomi tó ń wò ó omi ìbùlẹ̀ omi tí àwa mu tẹ̀ bá ńlá bá wa mu nù kò sí ń tọ́jú àìsàn bá a bímọ lónìí náà ni wọ́n fún mu níbo láti rẹ̀ rọ ta ni ó fà kò sí ń tọ́jọ́ ń tà máa mu nù kò wá yìí ṣe é ó bá ti ń sàn lọ wájú tó ń sàn lọ ẹ̀yìn àbù àmú ni ìmọ̀jẹ̀gùn wa tún lè sí ni. ẹ má bínú bàbá èmi náà ní ìbéèrè kan tí mo fẹ́ ṣe kí ni nǹkan náà pàtó tí a fi ń bọ àwọn òrìṣà mẹ́tẹ̀ẹ̀ta lẹ́yọ̀kọ̀ọ̀kan. kò kárí láì ọ̀mọ̀wé ni yín lóòótọ́ èmi náà ṣàlàyé fún yín lẹ́kùnrẹ́rẹ́ Ṣàngó Olúkòso àyànràn iná àkàtà yẹ́rìyẹ́rì iná lójú iná lẹ́nu gbẹngbẹng bí iná ń jò láàrò iná ń bẹ láyé iná ń bẹ lóde ọ̀run bí baba bá ń lọ wájú iná àtẹ̀lé baba lẹ́yìn Ṣàngó Olúkòso wọ́n yìí fi obì bọ̀ orógbó ni baba náà fi ń bọ baba wọ́n yìí sì dáfá nídìí Ṣàngó bí ti Ṣàngó Olúkòso ṣe jẹ́ nù.
tó a wá rí ti Ògúnlákayé oṣù mọ́lẹ̀ olómilé fẹ̀jẹ̀wò ìlàsọ nídàmọ̀ kí mọ̀ bóra ẹ̀bọ̀ra burúkú ti ń jẹ́ látọ̀ pa. Agídí inú Ògún ni ò jẹ́ kí Ògún ní aya lọ́ọ̀dẹ̀. Ògún jẹ́ ẹ̀dá kan tó gbajúmọ̀. Ògún yìí gbàbọ̀dé ẹ wá rí wípé tí àwọn ènìyàn bá ṣe ìṣekúṣe àbí wọ́n bá rìnrìn kúrìn tí wọ́n bá ní kó ká lọ kó wá búra tó bá ṣe ń lé fùrùkọ́kọ́ tó bá gbọ́ wípé iwájú Ògún ló ń lọ wéré ó ti mẹ̀rìn sẹ́yìn. Ògún ó máa bá gbogbo èèyàn sí. Ògún ó jẹ́ ẹ̀dá kan òòṣà kan tó gbajúmọ̀ púpọ̀. Ṣé wá rí ti èṣù láàlú òkè yìí abániwọ́ràn bá àrídá ẹ̀bọ̀ra burúkú ti jẹ́ látọ̀ pa. Ó ń lọ láàrin èkó ẹ̀pà àtàrí ẹ̀fí ayé kan orí sẹ́yìn ẹlẹ́nu asọ̀rọ̀ àná di bá mi kojúmọ́ tó mọ́ àkójẹ́ kàkàkà ẹ̀bìtì kàkàkà ẹ̀bìtì tí ògbójú ò lè pa mí pátákó ẹkùn kàkàkà ní gbajà lẹ́nu èṣù wọn ṣe mí o ọmọ ẹlòmíì ni ó ṣe. èṣù wọn ṣe mí ọmọ ẹlòmíì ni ó ṣe. èṣù òsì wá ní sí kankan nù yín kí àwọn mẹ́tẹ̀ẹ̀ta sì jẹ́ mi. Thank you, Sir Daddy. My own question is ní ayé ìjọ wọn máa ń pe kinní kan ní ìfàlọ́mọ. Daddy ẹ jọ̀ọ́ kí ni ìtumọ̀ ìfàlọ́mọ yẹn sà? Ìfàlọ́mọ ó túmọ̀ sí pé ni a fi máa mọ ọmọ ọkọ yàtọ̀ sọ́mọ àlè. Tá a bá bímọ tó bá di bí ọjọ́ keje sí ọjọ́ kẹjọ súná wọ́n wàá bomi sí orí òrùlé páàrùn láàpè. Tí wọ́n bá da omi o sórí òrùlé ọ̀rọ̀ mi ò yọ tó bá ń sàn wálẹ̀ sọ wá rí ìyá ọmọ tó bá ti sáré wọlé tó sáré jáde padà tí ọmọ ń bá wà láàyè tí ó bá ti kú ọmọ ọkọ ni o àmọ́ ntọ́ bá ti di pé ọmọ òun ọmọ àlè nu ni à ń pè ní ọmọ ọkọ sọmọ àlè torí pé oòrùn là pè ní ìfàlọ́mọ ntọ́ bá ti lè wà láyé ọmọ ọkọ. a gbọ́ wípé àwọn ìlú kọ̀ọ̀kan náà ní òrìṣà ṣé ìlú tá a wà yìí àwọn náà lórìṣà ni. kò káre láì kò sí ìlú kan tí kò ní òrìṣà ṣùgbọ́n ìbéèrè tí wọ́n bá béèrè lọ́wọ́ mi ni mo já. Ìlú wa yìí ó ní òrìṣà ìlú wa yìí sì rèé òun náà ó yàtọ̀ sí àwọn òrìṣà tí mo ti dárúkọ tẹ́lẹ̀ àti òde ọ̀run náà lòun náà ti ṣẹ̀ wá sí ìkọlù ayé. Ajelake ni orúkọ òrìṣà tá à ń pè. Ajelake. Bẹ́ẹ̀ obìnrin takuntakun ṣùgbọ́n níjọ́ náà lọ́hùn nígbà tó ń ṣẹ̀wọ̀ tó ń bọ̀ láti òde ọ̀run wá sí ìkọ̀lé ayé ìletò kékeré kan òun ló ti kọ́kọ́ dúró orúkọ ìletò ọ̀hún ìlú ajírọ tútù ló sì kọ́kọ́ tẹ̀tú sí ṣùgbọ́n ìlú ọ̀hún ó ti parun lónìí kó tó wá dé ìlú tàwa nígbà náà lọ́hùn wọn ò mọ̀ kẹ́ wọn ò mọ̀ jẹ́ òun ló jẹ́ kí òrìṣà Ajelake kó tinú kúrò nígbà tó wá dé ìlú tàwa níbi bíi nígbà tá ń kẹ́ tá ń gẹ̀ ó fìdí múlẹ̀ òrì tá ń kẹ́ ṣe wá rí òrìṣà Ajelake ẹ̀ẹ̀kan lọ́dún ni wọ́n jáde. ẹ̀ẹ̀kan lọ́dún. bẹ́ẹ̀ ẹ̀ẹ̀kan lọ́dún náà la sì gbọ́dọ̀ gbé jáde tó bá bóde lẹ́ẹ̀kan lọ́dún tọmọdé tàgbà tẹrú tọmọ tonílé tàlejò tìjòyè àti ti baálẹ̀ ó bẹ̀rẹ̀ sí máa wúre lọ́dọ̀ òrìṣà Ajelake nílùú bá máa rójú nílùú ó máa ráàyè àbòyún ó máa bí wẹ́rẹ́ àgọ́ máa tọwọ́ àlàbòsùn àbí ẹ̀ rí wípé èrò àgbà púpọ̀. àwọn ìbéèrè tí mi ò lè púpọ̀ rárá mo ní kí n bí léèrè pé ṣẹ̀wọ̀n pé láyè sìn aago la fi máa ń mọ̀ pé ọjọ́ wà àbí ọjọ́ ti lọ ẹjọ́ láyé ọjọ́ yẹn kílẹ̀ fi máa ń mọ̀ pé ọjọ́ wà àtọjọ́ ti lọ. ìgbà àrùn àwọn èèwò aago tọ́ba lálẹ́ tàbá kóra wa jọ tàbá ń pààlọ́ tàbí a bá ń sọ̀tàn fúnra wa tọ́ba ti di pé òṣùpá yọ àti ìràwọ̀ tí méjì bá ti ń lé wọlé tààrin ọmọ àti mà pé ilẹ̀ ti ṣúrù kálukọ́ wọlé sùn tọ́ba wá di lóru tá a ti sùn wọra tán tá a bá ti lè gbọ́ tí àkùkọ bá ti lè kọ ilẹ̀ ti mọ́nu aago 4 àbọ̀ nù èyí ló dífá fún pé wọ́n máa ń pèrò lásìkò tílẹ̀ bá tún wá mọ́ padà tá a ti wà lọ́sàn-án tóòrùn bá yọ
tó bá ti di bí aago 2 oòrùn láì mọ̀ pé aago 2 ti lù báyìí yẹ̀yẹ́ wo déédéé sin ẹ wo bí oòrùn dé yìí ògì ní ti ń lọ yìí àti ìpàgọ́ mẹ́rin ní ọ̀nà ìdàpọ̀ wákàtí orí ẹ̀ pín in. bàbá ẹ ṣe gan lórí gbogbo ìbéèrè wa tí ẹ dáhùn lọ́wọ́ tá a bá tún ní ìdìrànlọ́wọ́ yín lẹ́ẹ̀kan sí àti máa ilé ńlé yín kò sígbà tẹ dọ́dọ̀ tèmi tí ò ní ṣe yín dáadáa àwa náà nírú yín nínú abúlé. ẹ̀yin náà mọ̀ gẹ́gẹ́ bí ṣe mi dáàdi ẹ jẹ́ ká snap picture ká snap mi. ẹ yà mí láwùjọ. ẹ ká báwọn ya fọ́tò. Mama tọ́ rárá mama tọ́ òrìṣà Ajelake mama tọ́. Mama tọ́ rárá mama tọ́ rárá mama tọ́ òrìṣà ìṣọ̀ṣà mo ṣe rẹ̀. Màá tó padà wá sínú ìlú yìí ẹ jẹ́ kí n yá o. ẹ wo ó ti rẹ̀ mí ẹ jẹ́ kí n yẹ wẹ́ kò sí wàhálà ẹ jókòó ṣé ibẹ̀ tí jẹ́ ìjókòó yẹn gan wà tó wá snap yín. ó ga lára ẹ. ọmọ lẹ́gbẹ̀ẹ́ tó jẹ́ ẹ. Yes! Juliet! Wo pics tí Kúnlé snap sórí fóònù mi ṣá very lovely. That makes sense. Ṣé lè lo wá rí tó sọ yóò rí eléyìí? Ewo. Eléyìí kò. No. Eléyìí sì make sense jùlọ. Ibrahim, ìwọ náà wò. Ó wà lovely. tí àbáyé náà ló fẹ́ tó báyìí. Honestly speaking, ó yà mí lẹ́nu. òbí pé abúlé ìlú fẹ́ tó báyìí ní. abúlé ìlú rí bẹ́ẹ̀ ẹ mọ̀ kí ni ìyàtọ̀ abúlé àti ìgboro ṣé bí wọ́n ṣe ń ṣe láyé bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe lọ́run kí ni difference. ó bẹ̀rẹ̀ Báyọ̀. Ṣé owó dọ̀rùn rí ni? ẹ ti ẹ̀ fílẹ̀ Juliet John torí tọ́lọ́run báwo ni wọ́n ṣe ń ṣe láyé tí wọn ò ṣe lọ́run. ṣé ohun tí wọ́n ṣe ń bà ṣé yàtọ̀ sí bá ṣe ní gbòòrò ó kàn jẹ́ pé pronunciation of language and talk ló wà change and then bá ṣe ṣe ń gbòòrò bẹ́ẹ̀ kàn ṣe ṣe lábà nígbà ṣé o dẹ̀ mọ̀ pẹ̀lú reason ni pé ẹni tí ò ní oko bí ẹni tí ò ní ìlú kọ̀ọ̀kan náà ni wà kò sí yàtọ̀ bẹ́ẹ̀. Ṣé o rí lájọ́ tí mo ti mọ̀ bọ̀ bẹ́ẹ̀ èmi first day ló máa sọ lórí pípé kò sọ lórí pípé bọ̀ tó sọ yìí mo gbà wọlé. normal. Juliet ẹ kàn ń dóná pẹ̀lú mi jọ in tí mo ń bi ẹlẹ́rìí kan ló dá mi lóhùn àní kí ni difference tó wà ní bíbá síbi tá a ti wá láti gbòòrò lọ. wọ́n ti fọ́n difference tó yẹ difference wà láàrin yẹn ni pé wọ́n dáko bíbá wọ́n dá nàgí kò sí nàgí nígboro second thing ni pé à ń lo kerosene nígboro ní bíbá wọ́n dá nàgí à ń lo gas stove nígboro kò sí bẹ́ẹ̀ ní bíbá and then iná wà nígboro kò sí náà bíbá àti wípé ẹni tí ò bá ní village bí ẹni tí ò ní ìlú ni kò sẹ́ni tí ò ná bà nù gbogbo alánábúlé so yeah that is the kò sí nǹkan kan tó wà yàtọ̀ nù gbòòrò àti àbáyé. according to ohun tí Báyọ̀ sọ ó ní pé iná àrùn ọ̀dà bíbà right pé gas là ń dá lọ́rùn normal stuff ó ń bọ èmi like bó ṣe ń live ní abúlé ju tá a ṣe ń live lọ́rùn rẹ̀ lọ́la ok for example nsìn máa omi tó mu lábúlé yẹn omi ìbùlẹ̀ yẹn wàá rí i pé tó bá mu ó máa ń tutù ṣóǹgbà mu ó dẹ̀ rí pé kò kì í sí wàhálà ẹ bọ̀ wọn náà wò ìgbà tó yí pure water dé tó di pé àwọn fún àtẹ̀bù water là ń rí àwọn lẹ́bùlà ṣó yẹ mo dẹ̀ rí pé according to tó yẹ sọ fún mi pé ní irú ìlú báyìí irú àwọn village báyìí omi tó bá mu ló fi máa fọṣọ right kò dẹ̀ sàrùn kankan gbà yẹn ṣé yẹ bọ̀ kí wá ló dé tá à lè padà sí gbà yẹn tá à ń gbé tẹ́lẹ̀. Ibrahim sórí òótọ́ ẹ̀ ló sọ sórí life tí wọ́n lò ní inú abúlé báyìí life olden days òun ni wọ́n ń lò àwa ní ìsinyìí àti advance ju wípé ká tún alá tó padà sí irú life tí wọ́n ń lò mí báyìí but nǹkan tèmi kan máa sọ fún wa gẹ́gẹ́ bí advice òun ni pé Juliet tẹ́tí kò gbọ́ o because tó bá ti rí Kúnlé ní ìsinyìí wàá lose memory ẹ ni wọ́n di tọ́ máa jẹ́ ó yẹ kó máa bú mi ò tiẹ̀ bú ẹ mo kàn try láti ẹ̀ láì tẹ ni. ẹ wo èmi fẹ́ ẹ máa gbọ́ èmi fẹ́ wọnú. kúmọ́nù ó máa ti sùn bí ẹlẹ́kù ti gbàgbé epo ń lọ sí. ẹdùn. Hello guys. Hi. mo mọ̀ náà irú ọ̀rọ̀ wo lẹ lọ sọ ní kọ́nà yẹn tẹ́ ẹ lè sọ láàrin gbogbo wa. Ask them o. Biola, why are you talking like that? Ṣé gbogbo ọ̀rọ̀ tèmi àti Juliet bá fẹ́ sọ náà ni
I'm exposed. We need a privacy. Má gbé ẹ wájà àyà láyé. Ìwọ gbò yẹn gbẹ fà á sínú bí ẹ̀yin lọ kọ́nà bẹ́ẹ̀ lọ ṣe. Excuse me. Ọmọ kí ni problem wọ bàbá ìgbọ̀nà ṣé ọ̀rẹ́ ẹ mọ́ mi ni? Kí ló kàn wá kí ló kàn ìwà ìgbẹ́ mi àti boyfriend kí ló kàn ìwà èmi àti ìwà àti ẹ̀ papọ̀. Kò séyìí ó kàn yín kó kálukú ṣe tiwọn ẹ bá para yín kó kú dànù gan ó pè mí. Ẹ fi Kúnlé àti Juliet ilẹ̀ wọ́n ń ṣayé wọn ni. Gbogbo ẹ lọ kò tiẹ̀ sí ètò kan mi ẹ jẹ́ ká ṣe tábà máa sẹ́ńbà tó ọjọ́ ti ń lọ. Ṣé rí gbogbo tẹ̀ ń sọ yẹn Juliet or not Juliet ṣé àmọ́ ni kò mọ ara ẹran lára mi n tó kàn mí sí ni pé orin tó nǹkan yọ lẹ́ẹ̀kan yẹn ó yá bá mi gbé sókè. Ọ̀dọ̀ ẹ̀jọ̀ it makes sense. Okay. Àwọn inú tó mo jẹun nínú owó náà wá sí inú bí ìfọ̀ yìí fún ìjọba. Ẹ lọ́kàbọ̀ wá inú bí ìfọ̀ yìí kí ló jẹ́ kúlí. Ẹ lọ́kàbọ̀ wá jẹ́ kúlí. Ẹ̀jọ̀ ṣó náà ní gẹ́gẹ́gẹ́gẹ́ látọ̀ lórí ìsìn náà. Mélòó la mẹ́ka nínú ẹ̀rọ nínú owó àbúgbúyọ́. Ẹ̀yin ọ̀rẹ́ Ajadi don't make sense. Ẹ sì kú fàájì kiri. Ajadi. Àti àárọ̀ láti dún mi báyìí. Mo lóko ni àmọ́ torí ti yín náà ni mo mọ̀ pé ẹnìkan máa lọ òun ló wá jẹ́ kí n mọ̀ pé gbogbo tẹ́ kò lọ ní tẹ́ẹ̀dì lọ ní pátápátá òun ni mo ṣe lọ́ọ́ ṣètì ẹ̀ bẹ́ẹ̀. Ajadi kọ́ má wulẹ̀ dúnà pẹ́ ni wọlé kó jáde ẹgbẹ́ yẹn gan ó ti gbẹ mí ló gbẹ̀mí bẹ́ẹ̀ mẹ́mu. Ẹ ṣe rí ẹ̀yin lẹ wá ẹ̀yin lẹ mọ̀ èmi ti gbé àwọn kan tẹ́ jẹ pátápátá mi ti gbé sábẹ́ pẹpẹ ẹ̀yin lẹ wọ ní kẹrin àti pé ẹmu náà wà ní ìwájú ọba ó ṣòro Ajadi ẹmu yẹn make sense. Oh my God! Nǹkan kan mọ̀ fọ́ ní ìsinmi lórí ọdún Ọ̀ṣun tí a lọ last year. Ẹ wo lady tó gbé igbá Ọ̀ṣun yẹn abẹ́rẹ́ bó ṣe tẹ̀gbẹ́. Olóòótọ́ ni but ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ lady yẹn sílẹ̀. Nísìn àwa ẹ̀ nísìn youth ni wa lẹ́nu ẹ̀dẹ̀ jù wa lọ we are students. Ok láàrin wa nínú àwọn obìnrin tí mẹ́ńbì ta ló lè ru igbá láàrin wa ẹ jẹ́ ká mọ̀. Ṣẹ́rí bẹ́ẹ̀ mi ṣe wà yìí o mo ní dá yín lójú pé màá gbé igbá tí ó dẹ̀ sí nǹkan tó fà. Juliet ní wọ́n ti ti já ilẹ̀kùn ẹ ti pẹ́. Ó sọ pé ó lè gbá. Ó ṣọ́ ẹ tó bá dẹ̀ lè gbá ẹ̀ mú ní nǹkan tí mo lè fún un. Ẹni ìwé wọn kọ̀ọ̀kan jókòó gbòòrò ṣé ó lè gbá. Ẹ wò ẹ bá ti dà wọ́n lẹ́bi bóyá wọn ò mọ ìdí tá a fi ní lady yẹn rúgbà o kì í ṣe pé bóyá agbára ni èyí gbọ́dọ̀ ní tó máa rúgbà bí kò jẹ́ pé ẹni yẹn gbọ́dọ̀ wà ní fájìn ìyẹn ẹni tí ò ti mọ̀ ọkùnrin rí wà lọ gbígbà. Ó dàbí ẹni pé ó mọ nǹkan tá à ń sọ yìí ẹ̀yin tó bá máa gbé igbá as according to the story I have to be a virgin and then you are my girlfriend. You are my girlfriend. Kúnlé ti wọnú lérí ni. Àṣé kó gbẹ bàtà inú ló fi ń ṣe láti jọ ìsìn láì. Àṣejù ọmọ ènìyàn pọ̀. Mo rán kíkọ́ ra àwọn tí wọ́n lè rúgbà. Mo pẹ́ pé mo ní mo lọ gbé nǹkan wá. Ìyìn mọ̀ pé wọ́n ti dọ́gbọ́n pààrọ̀ kò kékeré kan lẹ́kùn kí n ṣe nǹkan kan nílé kì í sì ṣe nǹkan tí mo lè jáde síta fún ìyìn bá ti gbé ohun tí mo sọ wá. Àmọ́ èmi wá rò pé kí ló ṣe gẹ́gẹ́ bí ó ṣe pé bá a ṣe kúkú máa ń ṣe tẹ́lẹ̀ náà ni kí ló ṣe tẹ́ ẹ̀yà awulẹ̀ wọlé ká jẹun ní ilé ká ṣe fàájì wa àbíbò. Mo bá ti wá jẹ́ bẹ́ẹ̀ bá ẹ̀já wọ ọmọ ilé lọ. Mama tán rárá, mama tán. Àjàdí jáde. Mama tán rárá, mama tán. Òrìṣà jẹ́
ṣòṣà mú ṣeré màmá tọ́ rárá màmá tọ́ òrìṣà ajé là ń fẹ́ màmá tọ́. alẹ́ yín ọmọ mi o ẹ sì kú kó lè dá tí ẹ̀ ń bá kiri yìí olúwa yóò fún ní ọgbọ́n àtìmọ́ ọ àmín o jẹ́ tẹ̀ ṣe nínú ìlú fún fẹ́ràn yín ni mo fẹ́ kẹ́ máa ṣe o tí ẹ bá dé ìlú yín ìwà yẹn ni mo fẹ́ kẹ́ máa wo ẹ má bára yín jà o gbogbo tẹ́ ẹ bá wá pátá Elédùà yóò fi lé yín lọ́wọ́ o kò jù bẹ́ẹ̀ lọ. Ìgbà wo ni ẹ sọ pé ń lọ ná bàbá? Àfẹ̀mọ́júmọ́ ọ̀la la fẹ́ máa jí lọ. Àfẹ̀mọ́júmọ́ ọ̀la lẹ ń lọ gbogbo ìgbà tó bá lè jẹ́. Elédùà yóò sọ̀nà yín ní rere o mọ́tò yín kò ní forí sógi o kò ní forí sọ̀pẹ́ o láyọ̀ lẹ́ẹ̀bà lé o láyọ̀ lẹ́ẹ̀bà lù yín o. ẹ ṣe gan dáàdì a dúpẹ́ lọ́wọ́ yín fún gbogbo èrè tẹ́ ṣe fún wa pápá jùlọ láti ìgbà tá a ti wọnú ìlú yìí ẹ mú wa bí ọmọ gbogbo ibikíbi tí àwọn ọmọ yín bá dé àwọn náà máa rà lánàá ẹ ti gbọ́ ẹ ṣe gan sẹ. ẹ fẹ́ lọ sùn sà. ẹ ṣe àdúpẹ́. irú àpẹẹrẹ burúkú wo lélẹ̀ ẹ̀yin alálẹ̀ ọ̀rọ̀ wa mà dọ́wọ́ yín Màmá tọ́ rárá màmá tọ́ rárá màmá tọ́ òrìṣà ajé kì í ṣòṣà mú ṣeré màmá tọ́ rárá màmá tọ́ òrìṣà ajé là ń kẹ́ màmá tọ́. ọmọdé lórí ọ̀pọ̀ ọ̀pọ̀ ẹ̀yìn ọjọ́ kó lòlú ẹrẹ́ pa. ókè abúlé. àtọ́jú nítorí ó máa ṣe é àwọn àgbà mẹ́ta náà mọ̀ di ẹ̀ta. Màmá tọ́ rárá màmá tọ́ rárá màmá tọ́ òrìṣà ajé kì í ṣòṣà mú ṣeré màmá tọ́ rárá màmá tọ́ rárá òrìṣà ajé là ń fẹ́ rárá màmá tọ́ rárá màmá tọ́ òrìṣà ajé kì í ṣòṣà mú ṣeré màmá tọ́ rárá màmá tọ́ òrìṣà ajé là ń fẹ́ ọgbọ́n a máa pọ̀ lọ́gbọ́n ọgbọ́n agbójú oko bá nínú. àtàgẹ́rẹ́ tó dọ̀kun tí wọ́n rà. kí ló tó ṣe mọ́tò báyìí. oṣù ká kò rẹ́rù àgbà. màmá tọ́ rárá màmá tọ́ òrìṣà ajé ìṣòṣà mú ṣeré. owó tó dẹ̀ ṣe ìjìnìyàn tó yẹ kó wá bá wa wò ó ta kété síbẹ̀ pariwo pé kí ló ṣe wọ́n. ṣé ní pẹ́ kó iṣẹ́ sínú mọ́tò ni àbí aṣọ gbá mọ́tò láti ṣe ojú ọ̀nà. easy o easy o. tó o lè yọ mọ́tò ń jí àná àbáwò ló ṣe ń drive délé. ọkọ̀ ṣe ti ní àgbàṣẹ́ tó yẹ kó wá bá wa wò ó ta kété síbẹ̀. ìṣòṣà mú ṣeré màmá tọ́ ṣe bẹ́ẹ̀ màmá tọ́ rárá màmá tọ́ ṣe tún òrìṣà ajé là ń fẹ́. òdòdó kìíní wá ọgbọ́n lọ àṣejù ọmọ ènìyàn pọ̀ wọ́n fi kọ́ra wọn sí ọ̀nà. Màmá tọ́ rárá màmá tọ́ rárá màmá tọ́ òrìṣà ajé kì í ṣòṣà mú ṣeré màmá tọ́ rárá màmá tọ́ òrìṣà ajé là ń kẹ́ màmá tọ́. Màmá tọ́ rárá màmá tọ́ rárá màmá tọ́ òrìṣà ajé kì í ṣòṣà mú
ṣeré màmá tán màmá tán rárá màmá tán òrìṣà ajé là ń kẹ́ ẹ̀ màmá tán tán rárá màmá tán màmá tán rárá màmá tán òrìṣà ajé kì í ṣòṣà mú ṣeré màmá tán màmá tán rárá màmá tán òrìṣà ajé là ń kẹ́ ẹ̀ màmá tán ọmọdé ló rò kó bójú ẹ̀yìn òjò kó lòlú ẹrẹ pani àtọ̀tọ̀ rẹ̀ ó máa ṣe àwọn àgbà mẹ́ta náà mọ̀ di ẹ̀ta. ẹ wá wọlé sínú mọ́tò àbá tó mọ ọbẹ̀ yín ni. ó yá everybody. mama tọ́ rárá mama tọ́ mama tọ́ rárá mama tọ́ ṣeré ṣàjẹ́ ìṣòṣù ṣeré mama tọ́ ṣoṣo orí ṣoṣo ẹni bá tọ́ ṣoṣo dídán orí ṣoṣo ẹni bá tọ́ ṣoṣo dídán orí ṣoṣo ẹni bá tọ́ ṣoṣo dídán orí ṣoṣo ṣọpọ̀ ọmọ ogun lọ́mú tẹ̀lé ẹni bá tọ́ ṣoṣo dídán orí ṣoṣo ẹni bá tọ́ ṣoṣo dídán orí ṣoṣo ẹni bá tọ́ ṣoṣo dídán orí ṣoṣo ọmọdé bá débi ẹni bá tọ́ ṣoṣo dídán orí ṣoṣo ẹni bá tọ́ ṣoṣo dídán orí ṣoṣo ojú kòkòrò lóko ẹni bá tọ́ ṣoṣo dídán orí ṣoṣo ẹni bá tọ́ ṣoṣo orí ṣoṣo ẹni bá tọ́ ṣoṣo dídán orí ṣoṣo ẹni bá tọ́ ṣoṣo dídán orí ṣoṣo ẹni bá tọ́ ṣoṣo dídán orí ṣoṣo ṣọpọ̀ ọmọ ogun lọ́hùn tẹ̀lé ẹni bá tọ́ ṣoṣo dídán orí ṣoṣo 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 ojú kòkòrò lóko ẹni bá tọ́ ṣoṣo dídán orí ṣoṣo. Mama tọ́ rárá mama tọ́ mama tọ́ rárá mama tọ́ òṣàjẹ́ ìṣòṣà ìṣeré mama tọ́ rárá mama tọ́ òrìṣà ajẹ́ là ń fẹ́ mama tọ́. Mama tọ́ rárá mama
tọ́ rárá. Òrìṣà ajé là ń kẹ́ ọgbọ́n àmọ́ àpọ̀lọ́gbọ́n ọgbọ́n àgbọ̀jù ọkọ̀ bá ní. Àgàgàdàgàdà kò tí lọ rọ òṣìkà kò rẹ́rù ọgbà. ó ti sún mi o dúná kí ló lè fa kí ojú ọjọ́ kó sì dúdú wálẹ̀ kan náà. ó jọ mí lójú mi rí láyé mi kí ọ̀sán kan di òru máa ń gbọ́ létí ni ọ̀sán kan di òru suddenly. Bíọ́lá ṣé kìí dẹ̀ ṣe kinní tí àgbẹ̀ yẹn ló fa ogun problem kan nínú ìlú yìí. ìwọ ọ̀rọ̀ wo nìyẹn Orisa Ajelake tó jẹ́ pé bàbá yẹn ròyìn fa pé máa fawó wá máa fọ láwa ni. ṣé kò ṣe Orisa Ajelake ó lẹ́ sọ nípa ẹ̀. ayé mi ò yẹ kó mọ̀dé sọ fẹ́ olórí burúkú láyé fi fún yìí o jẹ́ kó mọ̀dé sọ fún yìí bẹ́ẹ̀ lọ́wọ́ kó ṣe ṣe jẹ́ kó mọ̀dé sọ fún yìí kò ní ibi tó ń bọ̀rọ̀ lọ ní bẹ́ẹ̀ mi ò tí ì nígbàgbọ́ pé Orisa Ajelake. kí wàá ní kó tó wà fà kí ni kó tó fà. ìbá tó ṣoṣo di dandan kò rí ṣoṣo. kí ni kó tó fà wọ́n bí ẹyin méjèèjì kẹ́ láti lò. gbogbo ariwo tẹ̀ ń pa nǹkan ní solution ọ̀nà bá ti wọ́n náà bá ti kú nígbà yìí ká wà. àwọn other student tó kù àwọn tó kù kọ. ọ̀gbọ́n àfa àjọná ò ń béèrè ẹnu gbà bí gbogbo nǹkan yẹn ti ṣẹlẹ̀ báyìí wọ́n yẹ kálukú òròjọ́ àárẹ̀ àná. Ẹ̀ẹ́dẹ́gbà alátẹ̀ ẹ̀ka wọ lórí ẹ̀yìn gbàgbé ìbòsí. 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 Ẹ̀ẹ́dẹ́gbà alátẹ̀ ẹ̀ka wọ lórí. Màmá tó rárá màmá tó Orisa jẹ́ ìṣòṣàmúṣeré màmá tó rárá màmá tó Orisa jẹ́ làǹkẹ́ màmá tó rárá màmá tó Orisa jẹ́ ìṣòṣàmúṣeré màmá tó rárá Orisa jẹ́ làǹkẹ́.
kì í ṣòṣàmúṣeré màmá tán màmá tán rárá màmá tán òrìṣà ajé là ń kẹ́ ọgbọ́n àmà pọ̀lọ́gbọ́n ọgbọ́n àgbọ̀jù ọkọ̀ bá mi àgbàdo gbọdọ̀ kò sínú ara òṣìkà kò rẹ́rù àgbà màmá tán rárá màmá tán màmá tán rárá màmá tán òrìṣà jẹ́ ìṣòṣàmúṣeré màmá tán màmá tán rárá màmá tán òrìṣà jẹ́ àwùrẹ́ màmá tán kẹ́ni. Màmá tán rárá màmá tán màmá tán rárá màmá tán òrìṣà jẹ́ ìṣòṣàmúṣeré màmá tán ṣe dédé màmá tán rárá màmá tán òrìṣà jẹ́ àwùrẹ́ màmá tán. Òdòdó tèmi wá ọ̀gbọ́n lọ ṣùgbọ́n àṣejù ọmọ ènìyàn pọ̀ wọ́n fi kọ́ra wọn sí ọ̀nà. Màmá tán rárá màmá tán màmá tán rárá màmá tán òrìṣà jẹ́ ìṣòṣàmúṣeré màmá tán màmá tán rárá màmá tán òrìṣà jẹ́ àdúgbẹ́ màmá tán. Màmá tán rárá màmá tán màmá tán rárá màmá tán òrìṣà jẹ́ ìṣòṣàmúṣeré màmá tán màmá tán rárá màmá tán òrìṣà jẹ́ àwùkẹ́ màmá tán. Màmá tán màmá tán rárá màmá tán òrìṣà jẹ́ ìṣòṣàmúṣeré màmá tán màmá tán rárá màmá tán òrìṣà jẹ́ àwùkẹ́ màmá tán. Jọlá ti sún mi o ìwọ náà wò látàrọ akọ̀hún kiri ní ìmọ̀ bí tá a máa yà sí náà ìmọ̀ bí ti sùn yìí where do you want to stay? Ti sún mi. wọ́n ṣe mọ̀ pé tóbi bá ń bọ́mọ sọ̀rọ̀ yẹ kó gbọ́ ni. ó kàn sọ pé òbí ok accepted mom sí ẹ ti wọ́n wáyé pé ká ṣe jẹ́jẹ́ ok let us assume pé a kò gbé òrìṣà yìí a kò gbé dé. gbogbo náà sọ nǹkan tí ọkọ̀ fẹ́ gbọ́kọ̀lọ́ mi rú ni kágbélú sàdédé òrìṣà tó sọ pé kágbélé iná ló fọwọ́ di ara lu gbọ́ báyìí gbogbo wàhálà tá a ti ṣe láti lùgbọ́ ibi tá a fẹ́ ọ̀rọ̀ fẹ́ já sí ni sí àti ìmọ̀. but don't you know that the downfall of a man is not the end of his life. We have to pick up from where we stop. Yes now. Okay now. Let us pa agbedele. Tell me wọ́n sọ̀rọ̀ lẹ́ẹ̀kan. Ṣé owó tó bá jáde ṣé mi ló máa ná fún. Tí ẹ dúró lọ Juliet èdè. Juliet. Biola, she's gone. Sisi kini. Juliet ti kú. Juliet ti kú. I don't know the next victim now. Mi mọ ẹni tó tún kàn. Gbogbo tí ìrẹ̀ ìṣẹ̀lẹ̀ yìí àwa la kọ́ sí ẹ̀ o. Bí ti báwo. Ṣé tàbá lọ gbé èrè yẹn ni? Ṣé gbogbo wàhálà yìí máa ṣẹlẹ̀ ni? But ètùtù tí bàbá sọ pé ká ṣe, a ṣe nà. A ṣe. Ṣé o dẹ̀rù pé òrìṣà Ajelake yẹn ló ń dá wà láàmú ní òwe ìjà? Èmi náà sórí mi rò bẹ́ẹ̀ cause òrìṣà ti yí bàbá yẹn jẹ́ kó yé wa pé àrẹ̀mọ̀lẹ́kùn ni pé òrìṣà jẹ́ ni kí ló dé tó ṣe mú owó wá fún wa jẹ́ pé wàhálà ló wá mú fún wa
wọ́n dẹ̀ ń suspect kankan àbí Juliet tó lọ bá wa gbé bóyá kò kí n ṣe virgin ó kàn parọ́ pé virgin lòun ni. kì í ṣe virgin ẹni tó yẹ kó ń búra lórí pé òun lè gbé igbá láì dẹ̀ mọ̀ pé ẹni tó bá lè gbé igbá virgin ní láti wà. Okay now òun lè gbégbá to me I believe she is the cause of this problem òun ló cause the problem yìí òun ni ìgbà tó mọ̀ pé òun ò lè gbé kí ló dé tó yẹ sọ pé òun máa gbé òun ló cause problem yìí now look at Yetunde ó ti rọra sọ́njẹ́ yẹn pé òun o but why is she pretending. ṣùgbọ́n sí pé ṣùgbọ́n àwọn àti kọ́ọ̀sì ìgbà tá a ní kọ́ lọ gbére a sọ pé a fẹ́ jèrè gbé o aláfẹ́ ya píkṣọ̀ rẹ̀ la sọ fún o. ẹ bọ̀ tí wọ́n ló sọ yẹn o ìwọ ló sọ pé a fẹ́ ya píkṣọ̀ ó wàá sọ pé a fẹ́ jí gbé èmi ò sọ pé a fẹ́ jí gbé but ìwọ ló sọ pé ká ya píkṣọ̀ ṣó dẹ̀ mọ̀ pé ìgbà tá a dẹ̀ take picture yẹn náà ìwọ náà ló máa ìjà wáyé pé ọdún èmi mo mú business àbọ̀ ìwọ náà ló máa ìjà wáyé pé ká gbé so ó ti dé bólúgbọ́n ó mú mọ́ra ní o ilé ti ṣùgbọ́n ibo la fẹ́ sùn. ṣé orí gbogbo nǹkan tó ń sọ látàárọ̀ òun ló dáa bó ilé tó fi bàjẹ́ níbi tá a máa sùn ṣé fẹ́ gbọ́ ṣé tó bá pẹ́ jù bí báyìí mo believe pé another planet ni wọ́n ti bá rẹ̀. You have to know the next solution. Let me tell you the real fact. I need that to know the next solution. Cause bá a ṣe ń rìn kiri nínú igbó yìí kò tẹ́ mi lọ́rùn. Ó ní àwa mẹ́jọ la wá àwa méjìlá ríra wa. Ẹni bá tó ṣoṣo di dandan kó rí ṣoṣo. Bọ́mọdé bá débi ẹrù ó di dandan kó bẹ̀rù. Ẹni bá tó ṣoṣo di dandan kó rí ṣoṣo. Ọgbọ́n a máa pọ̀ lọ́gbọ́n kẹ́ ẹ lọ́mọ. Ẹni bá tó ṣoṣo di dandan kó rí ṣoṣo. Ojú kòkòrò ló kó bá wọn ò ṣe rí wọn. Ẹni bá tó ṣoṣo di dandan kó rí ṣoṣo. Ẹni bá tó ṣoṣo di dandan kó rí ṣoṣo. òrùlé lè èyí túmọ̀ sí sáà ti fẹ́ dé inú àbá òrùlé ni nípa ti fẹ́ dé àbá máa bọ̀ kú báyìí ṣé ká tètè lọ bá abọ́rẹ̀ tó bá wà lọ́wọ́. ó fẹ́ kú báyìí bọ̀ ó gbọ́ owó etí ẹ̀ náà ó gbọ́ owó ńlá etí ẹ̀ náà. Nǹkan tó wá dùn mí jù níta àwọn ọmọ ọlọ́mọ tí wọn mọ̀gbà tó lógún dógún tọ́lọ́gbọ̀n dọ́gbọ̀n táwa lọ fi tiwa kó bá. èyí ló mú mi rántí ọ̀rọ̀ wọn àgbà tí wọ́n ní orí yeye ló mógùn táláìsẹ̀ ló pọ̀ àwọn tí ò mọ̀gbà tá láǹpa àti máa kú rèé gbogbo wọn ló ti kú yìí láti fi ìfẹ́ owó tiwa láti fi kó bá àwọn ọmọ wọn. But kò sí nǹkan tá a máa ṣe bọ̀ jí ká tètè lọ bá bàbá bóyá lè rí nǹkan ṣe sí i. ẹ̀yin ọmọléèwé bàbá bọ̀dẹ̀ kà á sọ̀rọ̀. ọ̀dọ̀ yín là ń lọ kí ló ṣẹlẹ̀. ìrànlọ́wọ́ yín là ń fẹ́. irú ìrànlọ́wọ́ wo. ẹ wo àwa ni. ẹ̀yin ni kéde. mọ̀jà kú báyìí ikú gbogbo ọmọ ìkú máa ti kú sí gbogbo. ẹ wò padà. bá a ṣe wà ẹ́ ara ni wá gidi. ọmọ òtọwọ́ oníkọlà kú ẹ fọkàn yín balẹ̀ gbogbo tó bá ṣẹlẹ̀ agbára àwọn ìyá mi ká. Orisa Ajelake. ẹ ò ní kí ni. Hello Babs. A wà ní abúlé yẹn níbi tí a sọ fún ẹ bí a ta ti lọ ṣe project wa yẹn. Ẹgbẹ́ lọ́wọ́ àbí àwọn ní mọ́tò everybody we are okay come on. We haven't know the time that we are coming back up. Wọ́n rọ́jú take care wa gan nínú ìlú yẹn. Má worry, I snap a lot. You are going to see it on my phone. Ma send it lórí WhatsApp. And then beside that, Babs, àṣé lẹ́yìn àwọn Ògún Ṣàngó, àṣé òrìṣà míì tún wà tó tún powerful. Mi mọ̀ until ìgbà tá tó débí báyìí.
Kódà they gave us details about the deities. Wọ́n ní òrìṣà Ajelake. Àwọn òyìnbó gan ń wá nígbà kan wọ́n ní wọ́n wá sí inú àbá yẹn pé káwọn rà ní $50 million. Àwọn yẹn sọ pé àwọn ò lè tà. In fact, wọn ò mọ iye. Ó ń ṣe mí bíi kémi gan rí ni. Come on, Bab, stop kidding me. Don't tell me that pé òrìṣà yẹn pé tá bá ti lè take care, tá bá ti lè gbé wá àti dé lówó. No, come on, stop kidding me. Yo, má mú mi ṣeré. Yeah, mo mọ̀ pé ó lè parọ́ fún mi náà. But Bíọ́lá wà ń bí báyìí pẹ̀lú mi. Tí má ti hang up pẹ̀lú ẹ̀, màá discuss ẹ̀ fọkànbalẹ̀. Adé mi tó ṣú ọ̀jù. Mo ń gbọ́ òrìṣà 50 million well. Bíọ́lá, àṣé inú ìlú tá wà yìí, ó ní òrìṣà tí wọ́n pè ní Ajelake wà. Àwọn ti ṣàlàyé òrìṣà. Babs ń jẹ́ kó yé mi ní sí wípé àwọn òyìnbó ti fẹ́ rà ní $50 million. $50 million? Honestly. Ọ̀rẹ́. Bọ̀ wọ́n sọ ọkọ̀ fún mi nísìn, ó ní ká bá lè manage láti gbé. Òbí ayé mọ́nì. Má sọ̀rọ̀ pa manage láti gbé mọ́. Ká wọ́ ọ̀nà láti gbé lókù. If that should be the case, wọ́n la máa lò. A máa lo find this one. So it will be between me and you with Babs. Tuntun ni. Ká má fi ìgbàgbọ́ wa dọ́là. Ṣé ká tètè mọ̀ bá ṣe máa lọ bá bàbá. Ṣùgbọ́n àní sọ fún wọn pé a fẹ́ gbére. A ṣe máa sọ fún wọn pé a fẹ́ jí èrè. Ìwọ lọ sọ fún wọn kán mú ẹlẹ̀. Bí ṣe ò bá pẹ́ ni ẹnìkan ìpè ṣe ká. Òrìṣà Ajelake, òrìṣà ńlá mọ̀ ni. Ó jẹ́ wípé bó bá dìgbà ọdún rẹ̀ báyìí, láti ìlú sí ìlú làwọn èèyàn máa ń wá láti wá bá sọ́dún. Yóò wù mí pé ẹ wá lóòótọ́ bí ẹ bá wá ẹ̀yin ló lò ó tí mo sọ. Jẹ́ wípé òrìṣà ńlá ni òrìṣà Ajelake tí à ń sọ yìí. Bẹ́ẹ̀ òrìṣà ńlá ni. Ṣùgbọ́n ìbéèrè kan bẹ tí mo fẹ́ béèrè. Bí irú àwọn òrìṣà tó kù, Ṣàngó nìsín àkùkọ la gbọ́ pé wọ́n fi máa ń bọ Ògún, wọ́n máa ń fi ajá bọ Ògún. Kí wá ní nǹkan tí wọ́n fi máa ń bọ òrìṣà Ajelake? Òrìṣà Ajelake, gẹ́gẹ́ bí mo ṣe sọ, òrìṣà ńlá ni òrìṣà Ajelake jẹ́ lóòótọ́. Àmọ́ bàbá mi sọ fún mi, kànràn kí wọ́n sọ, wọ́n ò ní àwọn ọ̀wọ̀nba táwọn fi mọ̀ mí, ó ní kí n sì mọ̀ torí mo sì kéré. Wọ́n ò ní bó bá tásìkò kí n ń pín padà ní gbogbo. Wọ́n wá dìrọ̀ ní ọ̀la, bẹ́ẹ̀ bá lè lọ bá wọn, wọ́n ti ti lé wọn lọ́dún. Kò sí wàhálà pàdé ẹ̀. Bọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ní pé mo kàn tún ní àwọn ìbéèrè kan tí mo kàn tó fẹ́ fún díẹ̀. Kí ló dé tí o ṣe gbìyànjú láti kàwé? Ìwé kì í ṣe pé kò wé mi náà láti lọ. Torí pé mo máa ń ráwọn èèyàn ní ìlú wa tí wọ́n máa ń lò. Orin tèmi náà sì máa ń wú. Àmọ́ bàbá mi ò jẹ́. Tó bá ka ìwé, oríṣiríṣi àǹfààní níbẹ̀ nínú ìwé. O lè di lọ́ọ̀yà, agbẹjọ́rò, bí dókítà lábẹ́rẹ́, nísìn. Gbogbo àwọn ẹni tó bá ṣẹ̀sìn láyé inú àbá. Ìwọ ló mọ̀ ṣètọ́jú wọn. Gbogbo ń tẹ̀wé pàtàkì wọn. Àmọ́ ohun tí ń bẹ lọ́kàn bàbá mi tí wọ́n fi ní mọ́kàwé kò fẹ́ yé mi tó. Àmọ́ mo ro nǹkan kan. Bóyá torí tí bàbá mi gbé lọ́wọ́ gẹ́gẹ́ bí ipò tí wọ́n wà ní ìlú gẹ́gẹ́ bí abọ̀ rẹ̀. Bọ́mọ ni wọ́n fi ní mọ́kàwé. Wọ́n ti mọ̀ pé tí mi bá kà wọ́n padà lọ mọ́ gbé láàrin ìgboro. Iṣẹ́ tí wọ́n sì gbé lọ́wọ́ yìí kó má bàa kú òní ìdílé wa. Àwọn bóyá láti ṣe èmi ó tún máa fi ṣe ara rẹ̀ nígbà tẹ́ ẹ̀ sọ. Kò sí wàhálà. Gẹ́gẹ́ mo yẹ sọ máa padà wá. Ìrànlọ́wọ́ tá a bá lè ṣe, a lè ṣe. Ẹ jẹ́ kí n tètè máa lọ lẹ́tọ̀ọ́ àkókò tí. Dáàdì, ẹ ṣe gan sáà àti ìlọ nítorí ìwádìí wa kò tí ì pé. Dáàdì, lára àwọn nǹkan tí ẹ sọ fún wa ń jọ yẹn sà, ṣé lóòótọ́ ni pé Ṣàngó, Ògún àti Èṣù, ṣé lóòótọ́ ni wọ́n jẹ́ aṣojú Elédùmarè gẹ́gẹ́ bí ìgbàgbọ́ àwa Yorùbá? Ọ̀kárí, àwọn òrìṣà mẹ́tẹ̀ẹ̀ta yìí aṣojú Elédùà ni wọ́n. Àwọn tí ń bọ wọ́n sì nígbàgbọ́ nínú wọn púpọ̀ ni wọ́n fi ń bọ wọ́n. Ẹ wá wò ó, ẹ rí wípé ìlú tẹ́ ti wá náà, àwọn ìmọ̀le àti àwọn onígbàgbọ́ wọ́n wà ń bẹ̀. Wọ́n nígbàgbọ́ nínú àwọn iṣẹ́ ìsìn wọn sí Elédùà, òun ló jẹ́ kí wọ́n máa sìn wọ́n. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ òun ni aṣojú
ojúbọ ọ̀kọ̀ọ̀kan fún àwọn Ògún Ṣàngó àti Èṣù ló sì jẹ́ aṣojú Elédùà ni wọ́n. ẹ sì má ní ìbéèrè wa pọ̀. àìgbọ́dọ̀. tí a bá ṣe àwọn ìwádìí dáadáa tí a bá dé ọ̀dọ̀ àwọn olùkọ́ wa wọ́n ní níta wá ṣe tí ì pé àfi ká ṣe ìwádìí kó pé pérépéré. bàbá ìgbà tí a wá sí ọ̀dọ̀ yín gbẹ̀yìn ẹ ṣe àwọn àlàyé gbogbo bí wọ́n ṣe ń gbọ́ àwọn òrìṣà bíi Ṣàngó, Èṣù àti Ògún. Òrìṣà Ajelake tí ẹ sọ fún wa ní ìgbà yẹn pé ẹ ń sìn ní ìlú yìí ṣé wọn ń bọ òun náà tutù rà. Òrìṣà Ajelake wọ́n máa ń bọ òrìṣà Ajelake náà. A ò lọ wá adìyẹ dúdú abo tí ò ní àbàwọ́n kankan lára tàbá tí a mú dé a gbé ọ̀bẹ lé lọ́rùn a dù ẹ̀jẹ̀ rẹ̀ òní omidan yóò fi pa ọwọ́ rẹ̀ yóò wá wọlé tọ̀ òrìṣà Ajelake yóò bá lọ pé. kí ni kàkà máa ṣe wá ó mọ̀ yí pé ìyá tó kàn bá kú mi and òrìṣà yẹn kí káwá bá ṣe máa gbé. gbogbo bá a ṣe kúrò lọ́dọ̀ bàbá yẹn tí mò ń fi ọpọlọ mi nìyẹn àmọ́ báwo la ti fẹ́ ṣe pẹ̀lú adìẹ dúdú tí wọ́n ní agbọ́dọ̀ wà kókó tó bá máa lọ. Bọ́lá jára ẹ̀ ó wà ní skul jára ẹ̀ ọlọ́run kò ṣe ìwọ lè drive wàá sáré lọ sọ́jà tó bá ṣe tì ilẹ̀ ló ń gbé owó wà náà wàá sáré lọ sínú ọjà wàá sáré lọ wà. sọ tí mo fi máa ń láìkẹ́ ni àmọ́ báwo la ti fẹ́ ṣe pẹ̀lú ti obìnrin tí ó ti bàlágà àbí ṣé a máa bọ́ sí agbo àdúgbò a máa wá ọmọbìnrin tí ó ti bàlágà ká. ó ṣàmọ̀ bílẹ̀ ṣé bá gbé wá sínú àdúgbò yìí. ó máa ṣe nǹkan tá a fẹ́ náà ṣèbí nǹkan tá a bá sọ fún yín nǹkan tá a bá fọ́n sínú fèrè ní fèrè máa fọ́n jáde. ẹ̀rín ẹ̀ ṣàmọ̀ ń pa mi ọmọ tó wà nínú campus ló ń sọ pé ṣé yẹn ò ní tìmọ̀ ọkùnrin àbí. Bíọ́lá lóòótọ́ àjọ wà nù campus ni ṣùgbọ́n gẹ́yìn mo lè fògbọ́n ẹ̀gbá rí èèyàn tí mo lọ bá more than 3 or 4 times ìwé ló ṣàǹbá mi sọ ó ní until tó ń bá tó ṣe wedding kóhun tó dé ìgbà so wájì ní gẹ́yìn. kò tọ́mọ̀ tiẹ̀ ni ọjọ́ tá à ń ṣe àwàdà nípa arúgbá ò sàrúgbá Juliet nìkan ló mọ̀ fọ́ gbáyà pé ó lè rúgbà yẹn. ẹ̀rù gan bá èmi gánjọ́ yẹn. àti ní owó. ọmọ tó dẹ̀ lè jáde pé òun lè ru igbá definitely kò tí ì mọ ọkùnrin nìyẹn. ẹbí sí ò bá pẹ́ ni ẹnì kí n pẹ́ṣẹ̀ ètò olùkù ń bẹ̀ bàbá tó ti jábọ́ sí wa lọ́wọ́. bí náà a sọ ma pé sí ọpọlọ la ṣe ń bẹ̀. ọgọ fún rẹ o smart o kàn bèrè o gbé ẹgbọ́ bàbá yẹn náà kọ wá jábọ́. kọ́ wa wọ́n lọ láti kọ́. Juliet ìwọ làwọn bá and the major thing ta fọwọ́ bẹ́ẹ̀ ni pé a ní ìrànlọ́wọ́ ẹ̀ ni. ó mọ̀ pé gbogbo research ta wá ṣe nínú abúlé tí a ò bá tí fi pẹ́sọ́pẹ́sọ́ wọlé ò ní gbà. ètò àtẹ̀ǹtẹ̀ǹkì ni pé irú òrìṣà Ajelake tá a bá láǹfààní àti lè take picture rẹ̀ máàkì tiwa yóò ju ti àwọn other students lọ. kò ṣe òrìṣà Ajelake tí wọ́n ṣàlàyé nípa ẹ̀ fún wa ṣé kò ṣe òun lẹ́ sọ. òun náà ni. kí ló kọ́ mi pẹ̀lú òrìṣà. ó mọ̀ pé àwọn òrìṣà tí bàbá yẹn sọ fún wọn pàrọ̀tà láàrin picture board ni and this òrìṣà Ajelake tá a bá kọ́ tá a bá tún fi picture sí tá a bá tún snap picture pẹ̀lú a tún add more glamour to our mark. The only person tó lè help wa lórí ẹ̀ is you. Yes. bí ti báwo. You are the only one that can help us out of this situation. Yes. bàbá yẹn jẹ́ kó yé wa pé ẹni tó lè wọnú ilé òrìṣà yẹn láti fọkàn ojú ẹni tí kò bá tí ì mọkùnrin lọ. ẹ̀yin méjèèjì ní impression pé mi tí mo kàn. Thank you, Juliet. You know there was a day tí à ń fi ọ̀rọ̀ kan domi tó rọrọ̀ wípé ta ló lè rúgbà. You came out boldly olóòlè rú tí ẹ pé ìkejì ẹ̀gbọ́n pàpà tí kò ṣe. So you are the only source. gbogbo ara dẹ̀ mọ̀ pé ẹni tí ó bá láǹfààní àti lè rúgbà fájìmù ní láti wà. èmi máa fún yẹn bá yín ṣàwádà. tábà kan kọ nípa òrìṣà Ajelake tá a rí picture láti back ẹ project wa ò tí ì pè. That is what I'm saying. Kákan mú picture. I have my camera with me. Kákan snap ọ. Káde fi back ẹ. Ọmọ pé nǹkan ní ọ Professor Wọlé. We need visual. Ó fẹ́ rí nǹkan. ṣé kò ní ní ìdàkúṣọ sí. sí bàbá yìí sì jẹ́ kó yé wa wípé òrìṣà ajé òrìṣà gidi ni wípé òrìṣà ajé tó máa ń súre fún ni
and besides the bad effect kò lè ní bad effect. lọ fọkàn ẹ balẹ̀ òrìṣà tó jẹ́ pé ọdọọdún ni wọ́n ń gbé jáde gbogbo tó wá dẹ̀ béèrè lọ́wọ́ rẹ̀ báyìí ló ń ṣe ṣírò òrìṣà yẹn lọ́wọ́ á ní nǹkan tó fẹ́ ṣe pẹ̀lú ẹ̀. and besides that ẹni tó gbé igbá gan Lastest gan ṣe bóun náà ti bímọ ó dẹ̀ ti wà ókè. That's my baby, Julie babe. Ẹni bá tọ́ ṣoṣo di dandan orí ṣoṣo. Ẹni bá tọ́ ṣoṣo di dandan orí ṣoṣo. Àìmọ̀ṣẹ́ kọ́ ọmọ rọ́gùn rọ́gùn tẹ̀lé. Ẹni bá tọ́ ṣoṣo di dandan orí ṣoṣo. Ẹni bá tọ́ ṣoṣo orí ṣoṣo. Ẹni bá tọ́ ṣoṣo di dandan orí ṣoṣo. Ẹni bá tọ́ ṣoṣo di dandan kò rí ṣoṣo. Ẹni bá tọ́ ṣoṣo di dandan kò rí ṣoṣo. Ojú kòkòrò kò ẹni bá tọ́ ṣoṣo di dandan kò rí ṣoṣo. tẹ́ ń bẹ ní òkùnkùn tẹ́ ń ta bàánù mọ́lẹ̀ ẹ̀yin ni ẹsẹ̀ ni ire ẹni burúkú ẹni téèyàn ò jírí téèyàn ò jí kò níyìn ẹni burúkú ìkejì àjálẹ̀ yìí. ara ni wá. ara ni ò nìyẹn pa. ẹ má jà kú báyìí. ẹ kú. bàbá gbogbo àwọn yòókù wa ló ti kú ní ugbó bàbá ẹ má jà kú báyìí ràn wá lọ́wọ́. bàbá ẹ jọ bàbá. ẹ kú. bàbá ẹ jọ. ohun ọ̀tọ̀ lẹ wá ṣe nínú ìlú ohun ọ̀tọ̀ lẹ dé ìlú lẹ fẹ́ máa ṣe. Ajelake ti padà síbi tó ti wà. Bẹ́ẹ̀ ni nítorí wípé kò sí ìrànlọ́wọ́ mọ́ ẹ ti gungi ré kọjá ewé bẹ́ẹ̀ ni ẹ ti gungi ré kọjá ewé. Òkú lẹ́lẹ́jà ń ta. Ẹ̀yin ọmọ wọ̀nyí. Ẹni bá tọ́ ṣoṣo di dandan orí ṣoṣo. Ọmọ òbí ni ò bá jèrè lórí ọmọ tí wọ́n sọ́nà kan bá lè jèrè lórí. Ẹni bá tọ́ ṣoṣo di dandan orí ṣoṣo. Ọmọ rọ́gùn rọ́gùn tọ̀rọ̀. Elédùwọ̀ ọmọ ṣe bàbá mi lọ́rùn ọmọ ṣe tí ò jẹ́ kí n fi àṣírí òrìṣà Ajelake hàn. Ẹ̀yin ò bá mọ ìdí òrìṣà Ajelake ni ẹ bá gbé òrìṣà Ajelake èkó pupa láwọn fi tẹ́lẹ̀ ẹ̀jẹ̀ adìyẹ omidan yóò á fi ọwọ́ fọ̀ wọ́n bá ti gbé òrìṣà Ajelake kúrò ní ojúbọ ẹ̀jẹ̀ àti epo ògèrè yìí kò ní òwò sí ìdí òrìṣà Ajelake ló bá dún mẹ́rẹ́. Ẹni bá tọ́ ṣoṣo di dandan kò rí ṣoṣo. ní ìlú àkóso yẹn wàhálà ìpẹ́yìn kékeré bí ó bá dé bá lù ú. Ẹni bá tọ́ ṣoṣo di dandan kò rí ṣoṣo. mo tètè ṣe tó yẹ kó o ṣe òrìṣà Ajelake fi padà tẹ ẹ bá délé gbówù yẹn kílé bẹ́ẹ̀ bá dọ́nà gbówù yẹn mọ́ gbèrè ọ̀nà bẹ́ẹ̀ bá dọ́rùn ohun tí wọ́n bá ń jẹ́ ń bẹ̀ gbówù yẹn mọ̀ jẹ́ kó tójú yín wá òun ojú yín rí o eléyìí yóò kọ gbogbo àwọn ènìyàn lọ́gbọ́n kan yé nífẹ̀ẹ́ lójú. ṣíọ kẹlẹ. Mama tán rárá, mama tán. Mama tán rárá, mama tán. Òrìṣà jẹ́ ìṣòṣàmúṣe rẹ̀, mama tán. Mama tán rárá, mama tán. Òrìṣà jẹ́ làǹkẹ́, mama tán. Mama tán rárá, mama tán. Mama tán rárá, mama tán. Òrìṣà jẹ́ ìṣòṣàmúṣe rẹ̀, mama tán. Mama tán rárá, mama tán. Òrìṣà jẹ́ làǹkẹ́, mama tán. Ọmọdé